Yorùbá sọ wípé àtọ̀ tó múlẹ̀ ní sọ ní di bàbá ọmọ. Àtọ̀ tó múlẹ̀ ní sọ ní di bàbá ọmọ. Kí ni wọ́n ń gbìyànjú láti sọ níbí? Wọ́n sọ pé àtọ̀ tó múlẹ̀ ní sọ ní di bàbá ọmọ. A ní láti ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé àbí ṣàtótónu lórí ohun tí à ń pè ní àtọ̀. Àìmọye omi ló sì ti gba abẹ́ afárá lọ. Ọlọ́run ọba Èdùmàrè kó má ṣe wá láláṣẹdànù. Ọba mi Èdùmàrè kó má jẹ́ a bá wọn ṣiṣẹ́ tí ò lérè. Tí wọ́n bá sọ pé àtọ̀ tó múlẹ̀ ní sọ ní di bàbá ọmọ, a rí wípé nígbà tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá ní ìbáṣepọ̀, tí wọ́n bá ní ìbálòpọ̀, kì í ṣe pé bóyá ti ọjọ́ kan, a lè sọ pé ọjọ́ kan pàtó náà ni ó sọ irú obìnrin bẹ́ẹ̀ di oyún, ṣùgbọ́n yóò ní ohun kankan. Àwọn máa ń lo òwe yìí nígbà tí ẹ̀ bá fẹ́ rẹ̀wẹ̀sì, aláyé lámọrín, gbìyànjú díẹ̀ sí àtọ̀ tó bá múlẹ̀, òun ni ń sọ ní di bàbá ọmọ. Nígbà tí gbìyànjú bá dójú rẹ̀ dáadáa, ìgbà náà ni èèyàn tó máa ń sinmi, tàbí pé ìgbà náà ni èèyàn tó máa ń di olówó, di ọlọ́rọ̀. Èdùmàrè kò ní jẹ́ kí èmi àtẹ̀yin ká ṣe àṣedànù. Èdùmàrè kò ní jẹ́ a bá wọn ṣiṣẹ́ tí ò lérè o. Tí ìgbà mẹ́ta ló fi pàdé, Akínọlá Ọlámídé lèmi jẹ́, bàbá mi ló ń jẹ́ Àbíóyè. Ire o.